wọ́n láwọn gbọ́ pé àwọn kan sọ pé Yorùbá nation ti parẹ́ ó ti tán bí nǹkan kan máa sọ nǹkan kan mọ́ pé ṣé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ṣé torí ẹ̀ la ṣe gbúrò yín mọ́ àkọ́kọ́ náà ẹ jẹ́ n fi kíní kan yé yín èmi kì í ṣe ẹni tí yóò pàṣẹ àbí tí ó sọ fẹ́nikẹ́ni bóyá Yorùbá nation kù ẹ̀bùn ti tán gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ fọ́pọ̀lọpọ̀ oníkálukú wa ló mọ bá a ṣe dénú ìrìn àjò yẹn tó mú wa débẹ̀ sórí ìwọ tó bá torí èèyàn débẹ̀ lẹ́yìn tó torí ẹ̀ débẹ̀ bá ń sọ fún ọ ní ìsìn pé Yorùbá nation ti tán bẹ́ẹ̀ ni ó ti tán nítorí ẹni tó ṣe torí ẹ̀ wá bẹ̀ ẹnìyẹn ti sọ fún ẹ pé ó ti tán o gbọ́dọ̀ gbà pé ó ti tán ìwọ tó o bá torí èèyàn wá bẹ̀ tó bá yẹ pé Elédùmarè fi hàn ọ́ ó yọ yégé pé ohun tó tọ́ ohun tó yẹ ni ìrìn àjò tó yẹ ká rìn ni tó sì yọ pé àwa kọ́ la bẹ̀rẹ̀ àwa kọ́ la ṣèpilẹ̀ṣẹ̀ ó sì ṣeé ṣe kó má jẹ́ pé àwa la parí ẹ̀ kó má jẹ́ pé àwa la jẹ́ òpin ẹ̀ yóò yọ náà ibi tó yẹ kó dúró sí ní wákàtí ọ̀wọ̀ yìí àmọ́ tó ṣe kókó ni pé kò dìgbà tí yàn bá ń pariwo Yorùbá nation náà àbí Yorùbá nation mo dó fún àbí Yorùbá nation mò ń ṣe kó tó di pé ó ṣe Yorùbá nation àbí à ń play national anthem rárá èròǹgbà nú ẹ ìrìn àjò ẹ lójoojúmọ́ ìgbésẹ̀ àtúntò múmú lọ́kàn ẹ ní wákàtí ọ̀wọ̀ ohun tó ń ṣe òun ni yóò sọ fún ọ bóyá orílẹ̀-èdè olómìnira tàwọn ọmọ kóòtù àjíire àbí orílẹ̀-èdè olómìnira àwọn ọmọ Oòduà àbí orílẹ̀-èdè olómìnira àwọn ọmọ Yorùbá tá a wà lórí ẹ̀ sósì wà ń bẹ àbí òsì ń bẹ òun yóò mọ sọ fún ẹ inú ọkàn ẹ ló ti mọ̀ sórí bẹ́nikẹ́ni bá jáde tí wèrè pọ̀dà amukun mẹ́kọ àbí akúradẹ̀yàn kankan bá jáde tó bá ní ṣèbó ti sọ fún yín pé Yorùbá nation ti tán tipẹ́ ṣèbó náà lẹ́ ń gbọ́ yẹn tó bá tẹ́tí sírú ẹni bẹ́ẹ̀ àwọn aláìní kan ṣe ni wọ́n àwọn aláìníṣẹ́ tán mọye nọ́mbà ọkọ̀ tó kọjá lérò nà òun ni wọ́n àwọn oníjẹkújẹ àwọn ọ̀bàyéjẹ́ èèyàn tó jẹ́ pé gbogbo bí tán bá ti rí màrí màjẹ kàríkà chop kò sóhun tó wù kán gbé dání kò sí bó ṣe wù kó dáa tó kò sí bó ṣe wù kó rí eré wà ń bẹ̀ tó ṣùgbọ́n tán bá ti rí nǹkan kan tí ó mú bí kọ́bọ̀kọ́bọ̀ àbí change díẹ̀ wá fún wọn wọn á dànù wọn á ní ibi tó tọ́ nìyẹn pé ohun tẹ́ ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ má sì mí gbọ́ o ó léèyàn kan tó pe gbólóhùn kan tí mo gbọ́ tó lóun ti sọ fún yín pé tipẹ́tipẹ́ Yorùbá nation ti kú ó ló jẹ́ kí n máa sọ ohun tí mo sọ fún yín pé sórí ìwọ tó bá ń tẹ̀lé èèyàn tó bá nígbàgbọ́ nínú èèyàn yẹn tó wá nígbàgbọ́ pé torí èèyàn yẹn ló ṣe ń ṣe ohun tó ń ṣe tí ìwọ gangan ò nípinnu ara ẹ tí ìwọ gangan ò ní mí sí tó ò rí ìrísí dáàfin kankan hàn ọ́ bẹ́ẹ̀ tó ń tẹ̀lé bá sọ fún ọ pé ó ti tán náà ni kò tí ì yọ ṣùgbọ́n ìwọ tó bá yẹ pé ìwọ gangan ní ìran tá a fi hàn ọ́ tó ní ìmísí tó ní ìrísí tí nǹkan sì yọ tó lọ́pọlọ tiẹ̀ tó níròrí tiẹ̀ tó ń lò ó mọ̀ pé èèyàn kankan ò lè sọ fún ẹ pé ó ti tán kó sì gbà pé ó ti tán ìwọ náà fọpọlọ tiẹ̀ gbé pé ṣùgbọ́n ṣẹ́ tá a fi rìn mí kọ́ yẹn má gbàgbé mo sọ nǹkan kan fún wa mo ní oníkálukú ló ní mandate tiẹ̀ oníkálukú ló ní iṣẹ́ tá a gbé ràn pé kó wá ṣe nílé ayé oníṣẹ́ iná ò ní jẹ́ fún tomi oníṣẹ́ omi ò ní jẹ́ fún tiná oníkálukú ó ní ìrìn àjò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ó ṣeé ṣe wọ́n lè rìn papọ̀ kán ran ara wọn lọ́wọ́ ṣùgbọ́n bí tí ìrìn àjò wọn bá ti dópin ibẹ̀ náà ló ti dópin kò di dandan ohun kan tẹ́mi kàn gbìyànjú tí mo jẹ́ oyè gbogbo àníwẹ̀ ṣùgbọ́n kò yẹ kó láàjà lọ kò yẹ kó la aṣọ lọ kò yẹ kó la fìtínà lọ kò sì yẹ kó ya pé ká máa pera wa lórúkọ tí ò dáa kò yẹ kó là á lọ òun ló ń tèmi máa ń sọ òun lẹ́dẹ̀ rí pé mo dúró sórí ẹ̀ mo ń gbìyànjú pé mo ò fẹ́ pe ẹnikẹ́ni lórúkọ kórúkọ bẹ́ẹ̀ bá rí mi àbí tẹ́ bá rí fọ́nrán kankan bí tí mo ti pe ẹnikẹ́ni lórúkọ tí ò dáa ẹ lọ gbọ́ ohun tẹ́nìyẹn sọ ẹ lọ gbọ́rú ààyè tó dúró sí nínú ìrìn àjò ẹ dẹ̀ lọ gbọ́rú ohun tó ṣe tirú ọ̀nà tó gbà da ìrìn àjò èrú tó gbà ṣe àkóbá fún ìrìn àjò kẹfì wá ṣe ìdájọ́ mi lórí gbólóhùn tó jáde lẹ́nu mi sírú wọn ìyẹn fún àwọn kan nígbà kan tí wọ́n rin ìrìn àjò kan tí wọ́n tẹ̀lé olóṣèlú tí mo sọ̀rọ̀ sí wọn mo sọ kùnbákùngbé ọ̀rọ̀ sí wọn pé àtẹnujẹ ló bá wọn débẹ̀ mo sì dúró sórí ọ̀rọ̀ yẹn mi ò kú òun bẹ́ẹ̀ tó ráà ń ríru wọn ní ìsìn tí wọ́n ń jáde tí wọ́n ní kékò tán tó ń tá a sọ fún yín ṣe bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ lọ òun táwọn ti rí tipẹ́tipẹ́ wọ́n fẹ́ máa fi ohun tó ń ṣẹlẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí wọ́n fẹ́ máa fi ṣe kíni wọ́n fẹ́ máa fi justify wọ́n fẹ́ máa fi dí ọ̀rọ̀ tiwọn múlẹ̀ pé àwọn ti rí tipẹ́ ń tà wọn ló jẹ́ káwọn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó yẹ kó yé ọ̀pọ̀lọpọ̀ yín ni pé àtẹnujẹ ló bá àwọn débẹ̀ àtẹnujẹ títí wọn ló bá wọn débẹ̀ kì í ṣe pé bóyá ohun kankan tí wọ́n rí àtẹnujẹ ọ̀nà àti lọ gbowó lọ́wọ́ olóṣèlú wọ́n dẹ̀ wà lára àwọn igi wọ́rọ́kọ́ tó da ìrìn àjò èrú látilẹ̀ nítorí pé ohun tí ò yọpọlọpọ ni pé bàbá láwọn kan tán kóra wọn jọ pé lórí èròǹgbà kan làwọn kóra wọn jọ ohun táwọn ń ṣe ní ibi táwọn dúró sí ni tí gbogbo ayé wá gbárùkù tí wọ́n ń tẹ̀lé wọn tán ní ohun táwọn ẹni sọ àti rí pé bó ṣe yẹ kó rí nì ẹja gbárùkù tí wọ́n èrò lè má pọ̀ lẹ́yìn wọn tó bá wá yá tí àwọn tí wọn ò fẹ́ jẹ́ kán ṣe ohun tí wọ́n ń sọ yẹn wọ́n bá ti ń tì wọ́n tán fà wọ́n tán ṣe gbogbo nǹkan láti dí wọn lọ́wọ́ láti fìtínà wọn láti fòró ẹ̀mí wọn pé àlóńtẹ́lẹ́fẹ́ ṣe yẹn ànígbà tá a bá wá ráwọn kan tán déédéé yà bìrí nínú wọn tó wá tẹ̀lé àwọn tó ń fìtínà wọn yẹn tó ń sọ pé ohun tó ń fẹ́ ṣe yẹn ò dáa àwọn ò sì nígbà kò ní ṣeé ṣe tí wọ́n wá lọ darapọ̀ mọ́ àwọn ọ̀tá yẹn tí wọ́n wá ń gbẹnu àwọn ọ̀tá yẹn sọ táwọn náà wá ń ba ohun tí ẹ̀yin tẹ́ ẹ dúró sórí ohun tí gbogbo yín sọ pé òun ló dáa pé fẹ́ ṣe yẹn tó wá ń fẹnu bà á jẹ́ wọ́n ti di adínàgbò òkú wọ́n ti di igi wọ́rọ́kọ́ tó ń dáná rú ní àkókò tán ṣòun tán ṣe yẹn nítorí pé gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ láti àkókò náà lọ́hun tí wọ́n mọ̀ tọ́ka sí ni pé
ṣe bá a sọ fún yín ẹ̀yin èèyàn ẹ̀sùn lójú ayé báyìí ṣe ti rí para wọn ló wá ń gbèrí wa jẹ́ báyìí pé táwa ń sọ òun lọ̀nà òun lohun tó tọ́ ṣe ti rí pé táwọn sọ báyìí ni ò dáa ṣe ti rí pé àwọn àgbẹ̀ ẹ má sì mí gbọ́ o mi ò sọ̀rọ̀ sí i o èyí tó ti ṣẹlẹ̀ wá látẹ̀yìn wá àwọn tó jẹ́ pé wọn sáájú lọ́gbẹ́ wọn tògùrọ̀ lọ́fà tí wọ́n dédé ọ̀pẹ tán gbẹ́nu sókè tán láwọn fẹ́ mẹ́mu tí wọ́n mọ̀ pé kì í sọ̀pẹ́ ló ń ro àwọn ni mò ń sọ báyìí o nítorí pé mo rí pé ẹnìkan nu wọn jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń ṣe báwọn ti sọ ti pẹ́ pé Yorùbá nation has died a long time ago ọ̀rọ̀ yẹn bí mi nú nítorí pé ọ̀gbẹ́ni yẹn ó nílò ẹni tó bá ní ọpọlọ kan pè sákìyèsí mo dẹ̀ rí pé wèrè kan náà pè sórí ètò ẹ̀ ó lóun ti ṣe ẹkọmọ́ọ̀gì rí àwọn làwọn lọ jàjà ẹkọmọ́ọ̀gì ó sọ̀rọ̀ àpọ̀dà lẹ́nu mo challenge ọ̀gbẹ́ni yẹn kó gbójú ẹ̀ jáde kó má pè lábẹ́ fóònù má pè sábẹ́ ètò mọ́ gbé ojú ẹ̀ sórí kémi gbójú mi jáde báyìí gbé ojú ẹ̀ jáde kó wá sọ orúkọ ẹ̀ kó wá jókòó kó wá sọ̀rọ̀ ìwọ àtàwọn wo lẹ́sọ ẹkọmọ́ọ̀gì ogun wo ló jà kí ni achievement ẹ tó jẹ́ yẹn ló fẹ́ máa fi justify pé kéèyàn kankan má sọ̀rọ̀ Yorùbá nation àwọn tó ń sọ̀rọ̀ Yorùbá nation yẹn wọn mọ̀ kankan don't get me wrong sórí kinní kan tí mo fẹ́ jẹ́ kí gbogbo wa yà ká yà sọ́tọ̀ mo ti sọ fún yín pé lórí ọ̀rọ̀ olóyè mi ò ní máa lọ bẹ̀ mo ti sọ tí mo ní sọ lórí bẹ̀ mo ti kúrò bẹ̀ mo ti sọ kalẹ̀ nínú bọ́ọ̀sì yẹn màá kàn rí fáàsì láti jẹ́ kó yé gbogbo yín pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò ní ṣe pẹ̀lú olóyè olóyè bá decide sẹ́ẹ̀ which mo ti gbọ́ ohun tán sọ ohun tán decide pé ibi táwọn ń lọ nìyẹn olóyè has the right to decide anything he wants to do ìwọ tí nǹkan ò bá ṣẹlẹ̀ rí sí o ò lè sọ pé bẹ́ẹ̀ni tí nǹkan ṣẹlẹ̀ sí bó ṣe wùwà o ò lè sọ pé kò dáa o ò sì lè sọ pé tó bá dé mi ni báyìí ni màá ṣe ohun tí ò bá ti dùn jù ni pé kánírù bàtà tí olóyè wọ̀ yẹn ká lóun lèmi náà wọ̀ ni mo wá sọ fún yín pé kálẹ̀ mi ni mi ní ṣe ohun tó ṣe yẹn ìgbà yẹn ni mo rọ̀rọ̀ sọ ìgbà yẹn lọ̀rọ̀ gbẹnu mi ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sólóyè kò ṣẹlẹ̀ sí mi kò gba ẹnu mi ò sì rọ̀rọ̀ sọ láti sọ pé tó bá dé mi ni báyìí ni màá ṣe rìn báyìí ni màá ṣe gbà rárá o ẹni tẹ́gungun bá gún lẹ́sẹ̀ olómọ ibi tó ti ń rò òun yóò sì sátọ alábẹ lọ ibi tó lóye ti rí alábẹ tí ó bá wọn yọ ẹ̀gún tó wà lẹ́sẹ̀ wọn òun ni wọ́n sá lọ yẹn ẹ má mistake ẹ and the man has the right to decide ṣẹ́ráwà kan ti wà mo ti sọ a ti mọ olóyè tipẹ́ kì í ṣọ̀rọ̀ Yorùbá nation ìfẹ́ tá a ní sólóyè tipẹ́ yẹn kò kúrò ń bẹ̀ kì í ṣe torí Yorùbá nation làwa ṣe nífẹ̀ẹ́ ó ti yé yín so tó lóṣèlú bá lóun ò ṣe Yorùbá nation mọ́ ìfẹ́ tá a ní tẹ́lẹ̀ yẹn kò kúrò ń bẹ̀ ìwọ onísọkúsọ àti ẹlẹ́nu màrí máa sọ àti jágbàdàgbà yín ẹ̀yin ni kẹ́ ẹ má dá sọ̀rọ̀ tí ò bá kàn yín sọ̀rọ̀ pọ̀lọpọ̀ yín tẹ́ ń pariwo lẹ́ni tẹ́ ń gbéra yín janlẹ̀ tẹ́ ń ṣe àtàché tẹ́ ń lọ tẹ́ ń ṣe bí pẹ́yìn lẹ fẹ́ràn olóyè kẹ́ ẹ tó mọ olóyè láti mọ̀ a lè má rí sójú a lè má tẹ̀lé a lè má pè lórí fóònù bá sọ̀rọ̀ rí bọ̀kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ ẹ tó mọ olóyè làwa ti mọ̀ làwa ti mẹ́ tó ń jẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho-Òòṣà tá a dẹ̀ ti gbà fún tá a dẹ̀ ti ń gbé fún so no be today ìwáṣẹ ẹ̀yin lẹ máa dé lẹ máa sọ nǹkan kan àbí lẹ máa ṣe nǹkan kan lẹ máa fi la orí wa mọ́ olóyè olóyè has the right to decide what he wants to do the only thing tó lóyè ò lè ṣe ni pé tipátipá gbogbo wa gbọ́dọ̀ tẹ̀lé òun náà olóyè lè sọ pé ìwọ tó bá fẹ́ràn mi wàá tẹ̀lé mi lọ bí nǹkan tí mo bá fẹ́ lọ ṣe bọ́n yóò mí pé dandan gbogbo wa gbọ́dọ̀ tẹ̀lé olóyè orí pé àwa tẹ̀lé olóyè lọ bí tán lọ yẹn yóò mí pa hate olóyè the key word is this everybody has a mandate I have my own mandate mo lóhun tẹ́lẹ̀ dùnmọ́ rẹ̀ rán mi wálé ayé kí n wá ṣe olóyè ní mandate wọn lóhun tó lóyè rán wọn wálé ayé kan wá ṣe oníkálukú wa wá dé ibi tí ìrìn àjò wa bá ti máa papọ̀ ó máa papọ̀ ibi tí ìrìn àjò wa ò bá tún ti ní papọ̀ kò ní papọ̀ ibi tí ìrìn àjò wa ò bá tún ti pàdé yóò pàdé ńbẹ̀ ó lè jẹ́ ibi tó lóyè ń lọ yẹn ó lè jẹ́ òun lọ́nà àbáyọ lóòótọ́ ìdí nìyẹn tí mi ò fi lè tako ìdí nìyẹn tí mi ò fi lè jà ìdí tí mi dẹ̀ fi lè gbóhùn àbí pé sọ ohun tí ò dáa sí olóyè ni pé ohun tó ṣẹlẹ̀ sí olóyè kò ṣẹlẹ̀ sí mi so mi ò lè sọ pé báyìí ló ṣe yẹ kó lóyè ṣe àbí báyìí kọ́ ló ṣe yẹ kó ṣe gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ síwájú he has my full support whatever he decide to do today tomorrow the day after he will always have my support because mo ní respect ọjọ́ kan yẹn ọjọ́ tó dúró tí wọ́n fi kú lé kiri mo ní respect yẹn fún ó dẹ̀ máa ní respect yẹn láéláé anybody ò tẹ̀lé gbà kúrò bọ́sọ̀ lẹ́yìn tẹ́ máa fẹ́ dá wàhálà lẹ̀ tẹ́ máa fẹ́ dájà lẹ̀ tẹ́ máa fẹ́ wá lọ bá wọn máa sọ̀rọ̀ bíi pé lágbájá ò nífẹ̀ẹ́ yín ẹ̀yin ni problem then create problem fún other people you always just want your own opinion to count you don't want other people to say any other thing bẹ́ẹ̀ bí mo ṣe sọ oníkálukú ló ní mandate oníkálukú ló ní iṣẹ́ tá a rán wálé ayé wá ṣe torí bólóyè ṣe wà yẹn nínú ìrìn àjò tó oníkálukú wa máa bá olóyè rìn oníkálukú ló ní role tó máa play oníṣẹ́ náà ò ní jẹ́ fún tomi oníṣẹ́ omi ò ní jẹ́ fún tiná róòlù tiẹ̀ tààrin ẹwà kó wá play òun ló ń play yẹn róòlù tèmi ni mò ń play yẹn róòlù ti other people ni wọ́n ń play yẹn níwọ̀n bá gbà tí yóò bá ti wá kó wá bú olóyè ẹ̀bí kó pe olóyè lórúkọ tí ì ṣe tiwọn àbí kó wá máa sọ̀rọ̀ kò bá kùn pé sí olóyè mi ò lérò pé ó yẹ kẹ́ máa attack anybody ẹ má bá olóyè wá ọ̀tá some people that are saying what they are saying they are just saying what they observe it doesn't mean they hate olóyè
That doesn't mean they are praying for his death. We challenge most of you. Mo ní ẹ jáde, ẹ wá sọ, ẹni kó rí fún yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ́ kó rí fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sà. Èmi ń fi gbogbo ẹnu sọ kó rí fún mi bí mo bá ṣe fẹ́ jẹ́ kó rí fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sà. Most of you cannot say these things, but you are the one that will come and be at the forefront and be confronting people pé wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ and pretending pé ẹ̀yin lẹ fẹ́ràn olóyè jù. Ìgbà tí mo ṣètò pẹ̀lú àǹtí mi ìyáàfin Fúnkẹ́ Ìyálájé ní ọjọ́ Sunday tó kọjá, mo sọ̀rọ̀ kan lérèfé, ṣùgbọ́n mo rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tẹ àtẹ̀ránṣẹ́ sí mi, wọ́n ní àwọn gbádùn ìtàn tí mo dọ̀ra sọ ráńpẹ́ yẹn, eléyìí tí Qdot Alágbe tó fi ṣe fídíò kan, kódà ọ̀pọ̀lọpọ̀ láwọn lọ wo fídíò yẹn pé ó wá yé àwọn dáadáa. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tán sọ àti inú àtẹ̀ránṣẹ́ tán tẹ̀ ránṣẹ́ sí mi tí mo kà, èmi sì ń rí mẹ́ẹ̀ pé kò yé wọn dáadáa. Àwọn kan wo fídíò ni. Concept ti ikú pé gbogbo wa la jẹ gbèsè ikú, kò sẹ́ni tí ò ní kú yẹn, ó yé wọn. But the main concept tí mo fẹ́ jẹ́ kó yé wọn bẹ́ẹ̀ kò yé wọn. Má padà lọ bẹ̀, máa sọ̀rọ̀ débẹ̀. Ìdí tí màá fi sọ̀rọ̀ débẹ̀ ni pé mo fẹ́ jẹ́ ká try láti understand the concept yẹn. Ìdí nìyẹn tí mo ṣe gbé fún Qdot. It's just a pity pé mi ò lè gbé fídíò yẹn wá bí kí n wá show ẹ̀ fún wa, kí n wá máa analyse ẹ̀, torí pé mi ò ní fẹ́ jẹ́ kán strike page mi down either on Facebook or on YouTube. Mi ò ní fẹ́ kán strike page mi down. Ẹ̀kọ́ tó pọ̀ wà nínú fọ́nrán yẹn. Ìwọ tó o bá tí ì lọ wo fọ́nrán yẹn kó kọ́ ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ó pọ̀. Àkọlé táìtù fọ́nrán yẹn tí Qdot ti ṣe, ó pè ní Sheikh Ahmad. Tó bá ti táìpù lórí YouTube Qdot Sheikh Ahmad lọ wò. Kì í ṣe orin lórí nìkan bẹ̀, ó kàn mú fọ́nrán yẹn wá fi kọ́ alẹ́kọ̀ọ́ ni. Ohun tí mo wá ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ miss ń bẹ̀ lélẹ́yìn. Ẹ rí i pé Qdot tó fi ra ẹ̀ ṣe Sheikh Ahmad nínú fọ́nrán yẹn, ipò tó wà pẹ̀lú Àsàláìdù ìyẹn ikú nínú fọ́nrán yẹn ni pé ipò ọ̀rẹ́ kò rí kò sùn tí wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀, tó jẹ́ pé wọ́n ti jọ lájọsọ, wọ́n ti jọ ládéhùn, tá a lè pè ní bí ọ̀rẹ́ ẹ̀mùlẹ̀. Bí ikú ṣe lágbára tó jẹ́ pé òjíṣẹ́ Elédùmarè la mọ̀ sí pé nígbà tákòókò oníkálukú bá ti tó, a máa ń ran ní pé kó lọ jíṣẹ́ fún ẹni tákòókò ẹ̀ bá ti tó. Dídẹ̀ níṣẹ́ ikú tí kú ó ṣe yóò gbẹ̀mí irú ẹni tákòókò ẹ̀ bá ti tó ni. Gẹ́gẹ́ bí ohun tí gbogbo wa wá mọ̀ tá a mọ̀ mọ́ ikú. Sheikh Ahmad nínú fọ́nrán yẹn, òun jẹ́ ọ̀rẹ́ sí ikú. Àsàláìlù ni wọ́n pe ikú níbẹ̀, which is èdè táwọn mùsùlùmí máa ń pe ikú nìyẹn. Wọ́n sọ ọ̀rẹ́ yẹn débi pé ikú a máa wálé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwa máa sọ fún gbà òun kàn ń lọ bìkan ni o, ẹgbẹ́ ọ̀dọ̀ rẹ̀ ń bí ni mo ní kí n yẹ. A máa ṣe ikú lálejò, a máa bá ikú sọ̀rọ̀ débi pé wọ́n jọ di ọ̀rẹ́ kòríkòsùn, ọ̀rẹ́ ẹ̀mùlẹ̀, wọ́n jọ múlẹ̀ débi pé wá sọ fún ikú pé nígbà tí Elédùmarè bá rán pé kó wá gba ẹ̀mí òun tó òun jẹ́ Sheikh Ahmad, tó bá ti kú bí ọ̀sẹ̀ mẹ́ta àmì oṣù mẹ́ta kó jẹ́ kóun mọ̀ o, kóun lè mọ múra lẹ̀ kó tó di pé kú ó pa òun. Tó bá ti kú bí oṣù mẹ́ta Elédùmarè bá ti ní wá gbẹ̀mí òun kó jẹ́ kóun mọ̀. Ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀lọpọ̀ miss lélẹ̀, yes, ẹ gẹ́ẹ̀tì ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́kọ́ nípa ikú pé kò sẹ́nikẹ́ni tó mọ̀gbà tí kú máa dé, kò dẹ̀ sí ẹnikẹ́ni tí kú máa sọ fún pé jọ́ báyìí lòun ń bọ̀. Bó ṣàlàyé nínú fọ́nrán tí mo ṣe pẹ̀lú àǹtí mi ìyáàfin Ìyálájé, mo ní ẹlòmíì gan tó rẹ̀ tó ní cancer tán bá sọ fún pé you have 6 months to live. 6 months yẹn is not certain pé exactly 6 months. Doctor tó ń sọ fún yẹn kò lè sọ fún pé ìjọ Sunday bye bye, kò lè sọ fún pé time bye bye, kò lè sọ fún pé Monday at this time ló máa kú. No, wọ́n kàn lè fún pé láàrin ìgbà báyìí sí ìgbà báyìí gbogbo tó bá mọ̀ pé ó yẹ kó o ṣe mọ̀ gbìyànjú àti ṣe. Wọ́n á dẹ̀ máa fún lóògùn pé ṣùgbọ́n mọ̀ wò ó kó mọ̀ lọ́kàn rẹ̀ pé ó ṣeé ṣe kíkú dé o, ó ṣeé ṣe ni wọ́n sọ fún. Wọ́n mọ̀ the actual day, the actual hour, the actual minute or seconds tí ikú yẹn máa dé. Wọ́n mọ̀, wọ́n kàn fún ní gbèdéke ni pé láàrin ìgbà báyìí ó ṣeé ṣe. Àti rẹ̀ ń tọ́ sọrú ẹ̀ fún tí ò padà kú. Lọ́pọ̀lọpọ̀ sọ pé miracle ṣẹlẹ̀ kò padà kú. Lélẹ̀ tó ń fi yé wa tó dífá fún pé ohun tí wọ́n ń sọ àwọn náà ń sọ nínú ohun tí wọ́n rò pé àwọn rí nínú ìmọ̀ sáyẹ́ǹsì ni. Ó ti yé yín. Now ẹ jẹ́ ká wá padà síbi ẹ̀kọ́ tèmi nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ miss nínú ẹ̀yin tí ẹ ti àṣẹ ìránṣẹ́ sí mi tẹ́ ń sọ fún mi pé ó ti yé yín, ṣùgbọ́n mo rí pé ọ̀rọ̀ kú yẹn lẹ focus lé lórí pé gbogbo wa làdágbà dáa kú, kò dẹ̀ sí ẹni tí kú ò ní kàn, pé ìgbà tí kú bá dẹ̀ ti dé ló dé. Bẹ́ẹ̀ ni, you got that right. But ibi tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rántí tí ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ lọ lélẹ́yìí, ikú bá Sheikh Ahmad ó bá dá ọ̀rẹ́, wọ́n jọ múlẹ̀ lélẹ̀ tó já sí pé ọ̀rẹ́ kòríkòsùn ni wọ́n to the extent tí kú bá ń bọ̀ tó bá fẹ́ wá pààyàn lágbègbè yẹn ó ṣeé ṣe àyè ọ̀dọ̀ Sheikh Ahmad. Sheikh Ahmad àmọ́ àbíká ń bolo wá ń lọ báyìí a máa sọ pé Elédùmarè rán òun níṣẹ́, èèyàn kan wà níbi kan òun fẹ́ lọ ṣe bákan fún òun ló dífá fún gbólóhùn fún ẹ̀yin tẹ́ ti wo fọ́nrán yẹn, gbólóhùn tí Àsàláìlù pè fún Sheikh Ahmad nínú fọ́nrán yẹn nígbà tí Sheikh Ahmad tó fún lóúnjẹ
tó bá dọ́wẹ́kẹ̀ tó béèrè oríṣiríṣi lọ́wọ́ ẹ̀ tó ní àbúrò wa ń lọ báyìí tó ní Elédùmarè ti rán òun níṣẹ́ ni ẹ rí i pé Sheikh Ahmad fúnra rẹ̀ ẹ máa gbọ́ o òun ló fẹ́ràn ara ẹ̀ sọ pé Elédùmarè bá rán oníṣẹ́ ò gbọ́dọ̀ mọ́ jíṣẹ́ tá a rán ó di dandan kó o jẹ́ lélẹ̀ tó já sí pé gbogbo ẹni tí Elédùmarè bá rán ikú níṣẹ́ sí ikú ò lè yí padà ikú ní mandate títí ẹ̀ ó ládéhùn tó bẹ́ Elédùmarè ṣe ọ̀tọ̀ ni mandate àti àdéhùn tó bá Sheikh Ahmad ṣe ọ̀tọ̀ ni mandate àti àdéhùn tí òun àti Elédùmarè ní òjíṣẹ́ Elédùmarè òun náà sọ fún wa pé ikú jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ohun tó ń wá ń sọ fún Sheikh Ahmad nígbà tí àkókò tó tí Sheikh Ahmad wá fọ̀rọ̀ lọ lọ́fun lẹ́yìn tó fún lóúnjẹ tó ní ó dà ṣé ká gúnyán fún ẹ ikú ni ẹ òun ò sọ pé òun ò jẹyán ṣùgbọ́n tí iyán tẹ́ ń sọ tí ó bá ti ṣe tán lákòókò tí iṣẹ́ tẹ́lẹ̀dùmarè ní kó ń lọ jẹ́ kó tó pé òun ò jẹ́ ó wá bí pé ó dà ń bò ló ń lọ dáná náà síta ló fẹ́ lọ pa ikú wa ń jẹ́ kó yé Sheikh Ahmad pé inú ilé ẹ̀ ń bí náà ni lọ́kàn Sheikh Ahmad ó ń wò ó pé ọ̀rẹ́ lèmi àti ikú láti ládéhùn pé tó bá ti kú bí oṣù mẹ́ta tí kú ó kàn mí ikú gbọ́dọ̀ sọ fún mi ṣùgbọ́n ikú ò sọ pé òun wá sọ fún pé oṣù mẹ́ta o ikú sọ pé ará oníṣẹ́ kóun lọ gbẹ̀mí ẹnìkan lẹ́ni bóun ṣe ń bóun sọ̀rọ̀ yìí ó sì kú bí ìṣẹ́jú mélòó so òun ò rò síra ẹ̀ ó wá dárúkọ ọmọ ẹ̀ méjèèjì pé àbáwọn ni ó dárúkọ ìyàwó ẹ̀ ṣùgbọ́n ó rò pé ọ̀rẹ́ mi ni kú ó bá jẹ́ ọmọ òun ni àbíyàwó òun ikú ò ti sọ fún òun ó wá ní ṣùgbọ́n òun retí àwọn àlejò kan tó ń bọ̀ nínú ilé òun kó má jẹ́ àwọn àlejò tó ń bọ̀ nínú ilé òun ni ikú wá fẹ́ wá pa sínú ilé òun ó wá wò ó wá bí ikú pé jáwá ni ẹni tó ń lọ tó fẹ́ pa nínú ilé òun ikú wá sọ pé ìwọ gangan ìwọ ni kú kàn ìwọ lòun wá pa ọ̀rẹ́ rẹ̀ nìyẹn o ọ̀rẹ́ kò rí kò sùn ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ kan jọ múlẹ̀ tí wọ́n ti jọ ládéhùn pé bó bá kù oṣù mẹ́ta o ní láti jẹ́ kí n mọ̀ b'Elédùmarè bá ti ní o wá gbé ẹ̀mí lọ́rùn mi o ní láti sọ fún mi mi ò fẹ́ kó bá mi lójijì ó láwọn nǹkan tí mo fẹ́ ṣe. àmọ́ òun wá tako ikú pé àjọ ládéhùn ohun tá a jọ sọ ni pé ó bá ti kó oṣù mẹ́ta kó jẹ́ mọ̀ ó sọ fún mi lélẹ̀ tó já sí pé ó ti dálẹ̀ ọ̀rẹ́ ikú wá sọ pé rárá o èmi ò dálẹ̀ ọ̀rẹ́ o ìgbà tán fà á lọ tán fà á bọ̀ tó ń kálukú péde tí wọ́n pè síra wọn ikú wá ní ó dáa jẹ́ rán ọ létí ó rántí onílé rẹ̀ apá ọ̀tún tí mo pa níbi oṣù mélòó sẹ́yìn òun fúnra ẹ̀ ló sorúkọ ẹni ó ní bẹ́ẹ̀ ni òun wà bẹ́ẹ̀ òun pẹ̀lú wọn làwọn jọ kírun sí ẹnìyẹn lára ó ní ó dáa onílé rẹ̀ apá òsì ńkọ́ tí mo pa níbi oṣù méjì sẹ́yìn Ọlọ́run rántí òun gan ló sorúkọ ẹnìyẹn Ọlọ́run gangan lòun kírun sí lára ohun tí gbogbo yín ní láti ṣàkíyèsí ni pé ikú ń sọ fún pé nígbà tó lọ bẹ̀ tán lẹ́nìyẹn kú tó ń kírun sí ẹnìyẹn lára ó yẹ kí wọ́n gangan kó máa ro nínú ara ẹ pé ikú tiẹ̀ náà ń súnmọ́ ó kú níjọ́ kan gbogbo àìṣòdodo gbogbo ọ̀rọ̀ ayé gbogbo kárí mi gbogbo èmi ni gbogbo ẹnìkankan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ tó ń ṣe ìgbà tó gbọ́ pé èèyàn ń kú lọ́tún wọ́n ń kú lósì wọ́n ń kú wájú wọ́n ń kú lẹ́yìn ó yẹ kó mọ̀ pé ikú mò ń sọ fún ọ pé ọjọ́ ń súnmọ́ ni ọjọ́ ń kànlẹ̀kùn ó ti díjọ́ kan lénìí oṣù mẹ́ta tó béèrè oṣù márùn tó béèrè oṣù mẹ́fà tó béèrè ọdún kan tó béèrè mò ń sọ fún ọ pé ó ti ń súnmọ́ ni nítorí pé òun gbọ́ pé èèyàn ń ṣubú lọ́tún wọ́n ń ṣubú lọ́sì wọ́n ń ṣubú wájú wọ́n ń ṣubú lẹ́yìn mo ti ń sọ fún ọ gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàárín èmi àti ẹ má gbàgbé pé májẹ̀mú àtàdéhùn tó wù kémi àti ẹjọ ní òtó tí adẹ́dá ọ̀ṣẹ̀dá tó bá mi ní májẹ̀mú àtàdéhùn tèmi àtàdẹ́dá àṣẹ̀dá tá a ní iṣẹ́ tó gbé rán mi wálé ayé pé kí n wá ṣe mi gbọ́dọ̀ má ṣe mi ò sì gbọ́dọ̀ torí ẹnikẹ́ni kí n má ṣiṣẹ́ tí adẹ́dá àṣẹ̀dá tó rán mi wálé ayé pé kí n wá ṣe mi ò gbọ́dọ̀ torí ẹnikẹ́ni kí n yẹ májẹ̀mú àti àdéhùn tó wà wájú èmi àti Elédùmarè adẹ́dá àṣẹ̀dá mi ò gbọ́dọ̀ torí ìbẹ̀rù èèyàn àbí ti torí ìbẹ̀rù ẹnikẹ́ni kí n wá ní màá yẹ àdéhùn tó wà láàárín èmi àtàdẹ́dá àṣẹ̀dá nítorí pé bó ṣe fún wọn níṣẹ́ tiẹ̀ ó fẹ́mi náà ní tèmi ó fọ́tún ní tiẹ̀ ó fòsì ní tiẹ̀ oníkálukú ló níṣẹ́ tá a gbé ran wálé ayé pé kó wá ṣe bó o bá ṣe wá ń ṣe tiẹ̀ bóyá o míìsì ẹ̀ bóyá o ń ṣe ọwọ́ ẹ̀ ló kù sí ṣùgbọ́n èmi ò gbọ́dọ̀ wá torí pé ìwọ míìsì tiẹ̀ àbí torí pé ìwọ ń ṣe iṣẹ́ tiẹ̀ gẹ́gẹ́ bá a ṣe fi rẹ́ kí n wá sọ pé èmi á míìsì ti tèmi títorí tiẹ̀ ara ẹ̀kọ́ tó wà mẹ́ta gbọ́dọ̀ kọ́ ni àti pàápàá jùlọ ọ̀rẹ́ ẹ̀ múlẹ̀ ọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ ìfẹ́ tá a ní síra wa a gbọ́dọ̀ gbàgbé pé oníkálukú wa ló ní iṣẹ́ tí Elédùmarè adẹ́dá àṣẹ̀dá tó rán wa wálé ayé ká wá ṣe. bàbá wa olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Nnamdi Azikiwe àti àwọn tó kù tí wọ́n jọ rìnrìn àjò ńgbà tí wọ́n rìnrìn àjò tó ń béèrè fún òmìnira wọ́n nífẹ̀ẹ́ síra wọn wọ́n fẹ́ràn ara wọn àmọ́ oníkálukú ló ní iṣẹ́ tí adẹ́dá àṣẹ̀dá tó rán wọn wá ṣe. nínú àwọn tán jọ nífẹ̀ẹ́ síra wọn tán jọ ń rìn ìwọ tó bá tẹ̀lé ìtàn tó jẹ́ òtítọ́ tó sì wá díẹ̀ ó rí pé àwọn kan wà tí wọ́n dalẹ̀ bàbá Awólọ́wọ̀ mi ò fẹ́ máa sọ ń bí nítorí pé ọ̀rọ̀ ọjà kọ́ la wá sọ ọ̀rọ̀ àti dá wàhálà alẹ́ kọ́ la wá sọ fúnra wa bí ó ṣe pé láti kọ́ra wa lẹ́kọ̀ọ́ láti lára wa lọ́yẹ̀ láti tọ́ra wa sọ́nà ohun tí mo fẹ́ ṣe. nínú àwọn orúkọ kan wà tó jẹ́ pé wọ́n máa ń sọ̀rọ̀ pé ẹni tó kọ́kọ́ jẹ kinní kan Nàìjíríà
tó yẹ pé wọ́n kàn gbé sípò ni o kò láṣẹ lẹ́nu mi ní dárúkọ ti yé yín ó wà lára àwọn tán dalẹ̀ bàbá wa Awólọ́wọ̀ tó padà lọ tò mọ́ àwọn ẹ̀yà Fúlàní àtàwùsá nítorí pé àwọn aláwọ̀ funfun ti rí pé táwọn bá ti mú táwọn fà kó lẹ́yìn bàbá Awólọ́wọ̀ bó bá ti tẹ̀lé ẹ̀yà Fúlàní àtàwùsá kò sóhun tí bàbá Awólọ́wọ̀ fẹ́ ṣe mọ́ ó ti tán nìyẹn gbogbo táwọn bá fẹ́ ṣe làwọn ṣe táwọn ṣàṣeyege ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìbáṣepọ̀ ìbárẹ́pọ̀ tó múnádóko ó wà láàrin wọn àti bàbá Awólọ́wọ̀ àmọ́ nínú àìnàtán àìrìndéédé nínú àlọ àti lọ máa ṣojú kòkòrò lọ máa tọwọ́ bọ̀ bí tí ò yẹ ká tọwọ́ bọ̀ lọ máa dọ́gbọ́n jí owó tó yẹ ká fi ṣe nǹkan míì ká máa fi ṣe nǹkan ara ẹni ni wọ́n ti mú bí ìgbà tán mú tipátipá ni pé bó o bá ṣohun tá a sọ fún ẹ yìí á tú àṣírí ẹ gẹ́gẹ́ bí irú ìṣẹ̀dá èèyàn tí gbogbo adé gbọ́ pé bàbá wa Awólọ́wọ̀ jẹ́ wọ́n jẹ́ èèyàn kan tó kórìíra pé ká gbọ́ pé èèyàn jí owó ìlú ó fi ṣe mọ̀nàmọ́ná àbó fi ṣe nǹkan fúnra ẹ̀ so ìbẹ̀rù bójú yẹn náà ló bá ẹni yẹn pé bí bàbá Awólọ́wọ̀ bá gbọ́ kò sí bóun ṣe fẹ́ ṣe òun ò lè níyì lọ́wọ́ wọn òun ò sì lè jẹ́gbà kejì wọn kódà wọn ò kórìíra wọn ó kúkú sàn kó ń tẹ̀lé ohun táwọn aláwọ̀ funfun sọ fóun kó ń tẹ̀lé àwọn aráabí lọ wọ́n sì fóun lóhun tán sọ pé wọ́n fóun káṣírí òun síbò àṣírí tí ò síbò ni àṣírí tó padà tú tí gbogbo wa mọ̀ ni yàtọ̀ sí pé bóyá ó tú sáwọn bàbá Awólọ́wọ̀ lọ́wọ́ níbi ọdún mélòó sẹ́yìn gbogbo aláṣírí ọ̀gbẹ́ni aláwọ̀ funfun yẹn tó sì jáde tó wá tú àṣírí yẹn tó tún wá tú sọ pé kì í ṣe pé wọ́n sọ fóun o òun wà ń bẹ̀ ni ìyàwó òun sì wà ń bẹ̀ ọ̀rọ̀ mi ò yé wa fọ́pọ̀lọpọ̀ wa tá a bá rí fọ́nrán yẹn mi ò fẹ́ máa dárúkọ nítorí pé gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà mi ò wá pé ká máa da nǹkan rú bí kò ṣe pé ká wá ọ̀nà bá ṣe máa tún nǹkan ṣe àti ọ̀nà ìlọsíwájú bí ilẹ̀ wa bí ó ṣe gbèrú sí ọ̀pọ̀lọpọ̀ tí ò yé ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ sáré yà lọ bí kí n tó tẹ̀síwájú lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ yín lẹ gbọ́ bí VDM ṣe jáde wá tó sọ kùnbákùngbé ọ̀rọ̀ sí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣé ẹ̀bi VDM ni ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wa fi sọ̀rọ̀ tá a fi dá lóhùn ni pé iṣu ẹni ló ń tọwọ́ ẹni bepo ṣebí kìlọ̀ tá à ń ṣe fáwọn wèrè kan gbà tán bẹ̀rẹ̀ lélẹ̀ pé ohun tẹ́ ẹ fẹ́ dálẹ̀ yìí ẹ fẹ́ mọ fà àwọn bàbá wa wọ́lẹ̀ ni àtàsínwín àtajá àtẹran àtàṣìírí èèyàn ni ó padà wá pé nígbà tí ẹ̀yàn ọmọ wọn ti ń fi wọ́n wọ́lẹ̀ ohun tó bá wù àwọn làwọn lè sọ sí wọn kò sì ní sẹ́ni tí ó lè sọ̀rọ̀ ẹjọ́ ṣé kankan nu wa lè sọ̀rọ̀ nígbà tí VDM tó bọ́ síta tó ń fi bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó ń fi wọ́n pa ṣẹ́bi ẹ̀ ni ẹbí ẹ̀ kọ́ kì í ṣẹ̀bi ẹ̀ nígbà táwọn aṣèrè ẹ̀dá kan àwọn wèrè ẹ̀dá kan bá ti lè jáde tó torí pé àtijẹ àtimú tiwọn àti ohun táwọn ń fẹ́ tí wọ́n lè máa fi odidi Ọọ̀ni of Ifẹ̀ wọ́lẹ̀ èsì tá a gbà náà láti ń gbà díẹ̀díẹ̀ yẹn ohun tí ò wá yé wọn ni pé tí wọ́n bá lè ṣòro ohun tó ṣe yẹn sí Ọọ̀ni of Ifẹ̀ a jẹ́ pé kò sí ọba kankan nílẹ̀ kóòtù àjíire kò sí ọba kankan nílẹ̀ Oòduà kò sí ọba kankan nílẹ̀ Yorùbá tí àwọn ẹni tá à ń sọ̀rọ̀ wọn yìí tí wọ́n lè fi wọ́lẹ̀ tí wọ́n lè fi pa ohun tí ò yọpọlọpọ wọn nìyẹn èmi tí mo jókòó yìí láìsọ ọmọ Benin bẹ́ẹ̀ kan jáde bó fi ọba Benin wọ́lẹ̀ gbogbo alákẹnugbò pé wá sọ ya wèrè ni nítorí pé àwọn ọmọ Benin wọn ní fọba wọn wọ́lẹ̀ wọn sì nígbà fún ẹ kó fi wọ́lẹ̀ ṣùgbọ́n kí ló dé àwa fúnra wa la fọba wa wọ́lẹ̀ tó bá rà tábà dé bó bá mọ ọba wa tó bá gbé hánu tó bá náà ń tù ẹ̀ bí gọ́ọ̀mù òun fi ń wọ́lẹ̀ kí la fẹ́ ṣe kò sóhun tá a lè ṣe nítorí pé bá a bá sọ̀rọ̀ èsì tán padà bọ̀ wá fún wa ni pé ṣẹ́yìn gangan fúnra yín ṣe é bọ̀wọ̀ fọ́ba yẹn donídọ̀lá ti máa ń sọ fọ́pọ̀lọpọ̀ pé gbogbo ẹni tó ń pàtàn gbogbo ẹni tó ń sọ tó ń sọ kì í ṣe pé àmì èsì tó yẹ ká fún wọn kì í ṣe pé àmú tó yẹ ká sọ ṣùgbọ́n à ń wo àpèrè tí àwọn bàbá wọn wọ̀nyí tí wọ́n jókòó lé àpèrè yẹn ní ọ̀wọ̀ táwa kan tá à ń fi fún wọn kì í ṣe ẹni tó jókòó sórí àpèrè gangan là ń bẹ̀rù kì í ṣe ẹni tó jókòó sórí àpèrè gangan là lè sọ̀rọ̀ sí ṣùgbọ́n à ń wo ọjọ́ ọ̀la orí àpèrè yẹn pé sápọnlé máa wà fún àpèrè yẹn mọ́ lọ́jọ́ ọ̀la torí ẹni tó jókòó síbẹ̀ lẹ́ni tó ń ṣàṣemáṣe tó bá kó ń bẹ̀ tẹ́lómi bá dé tó bá ṣe dáadáa yóò ṣòro fún wa ẹ rántí ọ̀rọ̀ àwọn bàbá wọn tá a bá tara lé ẹni lọ́pọ̀ àìpadà àìríra lọ́wọ́n mọ́ òun ló tó ń ba ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́rù tá a ṣe ń ṣẹ́nu kò tá a ṣe ń ṣẹ́wọ́ kò tá a ṣe ń súnmẹ́yìn kì í ṣe pé àmú tó yẹ ká ṣe kì í ṣe pé àmú tó yẹ ká sọ ṣùgbọ́n à ń gbìyànjú àti dáàbò bo àpèrè yẹn torí ọjọ́ iwájú torí ọjọ́ ọ̀la. Not because of the people sitting there misusing power. Not because of the power drunks that are sitting on the thrones right now. But because of the future, when we are going to have greater and better people that will sit on those thrones, that will do the needful, that will do the right thing, that will command respect. Just like we have some right now that are already commanding respect. But because some people are just not ready, they are just not ready to obey and follow protocol. Even the federal government already know the structure. They know what needs to be and what needs to happen. And they are following that structure. So I don't know whatever anybody's problem is.
Tá a bá pariwo gbogbo tó wù kẹ́ fà, gbogbo tó wù kẹ́ ṣe, tá yóò fi parẹ́. Structure tíjọba ti gbé síbẹ̀ yẹn ló wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ṣe fẹ́ change ẹ̀ kò tí ì yé mi. Kí wá la wá àbúrò wa máa wá fi orí adé àtòrí àwọn àpèrè babalá bàbá máa wá fi wọlẹ̀. Ẹ ṣe débi pé ẹ tún fẹ́ máa claim gan pé ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú apá abẹ yẹn. Bọ́ ẹbẹ̀ yẹn kọ́ ni ọ̀rọ̀ mi tí mo wá sọ lénìí. Ẹ jẹ́ wá round up lórí ìtàn Sheikh Ahmad tí Qdot tó ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìwọ tó bá nífẹ̀ẹ́ sí ó lè lọ wò lórí YouTube. Sórí gbà mí tí èèyàn bá wo nǹkan tí ò bá yéèyàn, ìgbà tí èèyàn bá máa fi tu bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin, wàá rẹ́ ẹ̀kọ́ tó pọ̀ wàá rí kọ́ńbẹ̀. Bí ikú bó ṣe jẹ́ ọ̀rẹ́ Sheikh Ahmad tó, ìgbà tó kan pé kí ikú ó ṣe iṣẹ́ tá a gbé ran wá sílé ayé kó wá ṣe nínú ayé Sheikh Ahmad, ó ṣe kò ro tọ̀rẹ́ nítorí pé ó wò pé iṣẹ́ tá a fi rán ikọ̀ kì í pa ẹ̀kọ́, iṣẹ́ tèmi tá a gbé rán mi. Àdéhùn tó wà ọ̀dọ̀ oníkálukú pẹ̀lú Elédùmarè ọ̀tọ̀, àdéhùn tó wà láàrin wa pẹ̀lú ara wa ọ̀tọ̀. Tó bá di àkókò tí oníkálukú ó fulfill mandate ẹ̀ àti àdéhùn tó ní pẹ̀lú Elédùmarè, kò sóhunkóhun tó máa yẹ. Ìdí nìyẹn tí gbogbo ẹ̀yin sycophants tẹ́ ń parọ́ tẹ́ ń ṣe bíi pé ẹ̀yin lẹ fẹ́ràn àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ, tẹ́ fẹ́ máa dá wàhálà lẹ̀, tẹ́ fẹ́ máa bá wọn wá ọ̀tá. Ìdí nìyẹn tọ́rọ̀ yín ò ṣe yà mí lẹ́nu tí mo ṣe ń wò yín pé most of you are sycophants. And I will not be surprised at the end of the day. Ṣé bí nínú ọ̀rọ̀ a ti ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa yẹn, a ti ń gbọ́ lára ẹ̀yin tẹ́ ok ṣé ló èmi tí mi ò délé wọn rí, ṣé mi mo lọ tú èsì inú ilé wọn, ṣé mi ni mo jà wọ́n lólè, ṣé mi ni mo ń ta information wọn fún yàn, kò lè jẹ́ mi, gbogbo yẹn mọ̀ pé kò lè jẹ́ mi. So it's one of those people that are close to him, that believe they know him, that been eating, whining and dining with him, that did it. Ṣé mi tí mi ní access sílé wọn, tí mi délé wọn rí, tí mi tẹ́ ẹ̀ mọ́ bí tó wà, ṣé mi ni mo lọ tú èsì inú ilé wọn, torí mo gbọ́ nínú ọ̀rọ̀ bàbá wa yẹn kan, wọ́n ní káwọn tó dé oríṣiríṣi nǹkan ló ti sọnù. Ẹ dákun, èwo nu yín ló tú èsì inú ilé bàbá yẹn? Èwo nu yín ni ayé ẹ̀ fẹ́ polúkúrú musu, táyé ẹ̀ fẹ́ bàjẹ́, tó rí ẹni tó ṣe adúrú wàhálà yẹn tó wá ní ẹ̀yìn odi tí àánú rẹ̀ ò ṣe ẹ́ lóòrò tí Elédùmarè mọ ẹnìyẹn lára tó tún bọ́ síbẹ̀ tó ń ba dúkìá ẹ̀ jẹ́, lóòrò táwọn ọmọ, tóòrò tìyàwó, tóòrò tilé. Èwo nu yín ni? And it's I know kò lè jẹ́ ẹni tí ò mọlé bàbá yẹn, tí ò délé bàbá yẹn rí ló lọ bẹ̀, ló lọ sọsẹ́, ló lọ tú nǹkan nulẹ̀ wọn. It is one of you guys tẹ́ ẹ mọ̀ wọ́n, tẹ́ ẹ súnmọ́ wọn bí ṣe ọrùn, tẹ́ ẹ ń wọlé, tẹ́ ẹ ń jáde ńbẹ̀ yẹn, tẹ́ ẹ ní free access. Ẹ̀yin lẹ máa lè ṣerú iṣẹ́ yẹn pẹ̀lú àwọn tẹ́jọ́ ń rìn, tẹ́jọ́ ń ṣiṣẹ́ láàbí yín. Irú yín yẹn, ipò àsàlá ìlú, ipò ikú, òun lẹ wà lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn. Kíyèsí tèmi fẹ́ pe bàbá yẹn sí nìyẹn. Àkíyèsí tèmi máa pè wọ́n sí nìyẹn. Oníkálukú ló ti ní bó ṣe máa wá rìn ìrìn àjò ẹlẹ́ ayé. Oníkálukú ló ní iṣẹ́ tá a gbé ran àti àdéhùn tó wà láàrin wọn àti Elédùmarè. Mo fún wa lápẹẹrẹ, mo nígbà tá a kéré tí wọ́n ń kọ́ wa nípa ìtàn Júdásì, ohun tó ṣe sí Jésù Kristi. Ohun tó ń sọ fún wa ni pé ọ̀dàlẹ̀ èèyàn ni Júdásì. Wọ́n ní Júdásì ló fi Jésù hàn, òun ló ta Jésù Kristi, òun ló ta fún àwọn ọ̀tá, òun ló fojú ẹ̀ hàn, òun ló jẹ́ kán mẹ́ni tó jẹ́. Wọ́n wá fi yé wa, wọ́n ní ó gba owó, àbí bẹ́ẹ̀ kọ́ ni, wọ́n ló gba owó. Wọ́n wá sọ wa pé lẹ́yìn tó gba owó yẹn tán, wọ́n ló padà ṣe kí ni, ó pokùnso. Wọ́n dẹ̀ fi yé wa pé nígbà tí ó pokùnso tán sórí igi, wọ́n ní àpò owó yẹn ó wà nílẹ̀, gbogbo owó yẹn fọ́nká. Ẹ jẹ́ ká bira wa. Ìwọ tó bá ka Bíbélì dáadáa, tó bá jẹ́ Kristẹni, Bíbélì sọ fún wa pé kíún kékeré nínú ọ̀rọ̀ Olúwa kò ní lọ láláìṣẹ. Ní èdè òyìnbó, wọ́n ní for the gospel to be fulfilled, everything needs to happen according to what has been written in the gospel. Now, mo bi wá ní ìbéèrè kan lórí ètò tí mo ṣe pẹ̀lú ìyá mi, Ìyáàfin Fúnkẹ́ Ìyálájé. Mo ní ṣé ọ̀dàlẹ̀ ni Júdásì lóòótọ́? Ṣá lè fi ẹ̀sùn ọ̀dàlẹ̀ èèyàn, ṣá lè fi kan Júdásì? Ṣé iṣẹ́ tẹ́lẹ̀dùmarè gbélé lọ́wọ́ pé yóò ṣe nínú ìrìn àjò ìgbésí ayé Jésù Kristi, ṣóhun ni Júdásì ṣe àbí Júdásì ṣe ìfẹ́ inú tara ẹ̀? Mo béèrè yẹn, mo dẹ̀ retí pé kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan bá wa dáhùn ìbéèrè yẹn. Mi ò rò pé ara ẹnikẹ́ni tó dá wa lóhùn béèrè yẹn. Ṣé ọ̀dàlẹ̀ ni? Àbí ohun tá a ti kọ pé ìfẹ́ tóun ó ṣe nínú ìrìn àjò yẹn? Remember now, ebi kọ́ ló ń pa Júdásì o, tàìrówó náà kọ́ ló ń ṣe Júdásì o, tàìmọ̀yàn kọ́ ló ń ṣe Júdásì o, because he actually knew the most popular man on earth in that area as at that time. Ní agbègbè wọn lákòókò yẹn, níbi tí ìrìn àjò yẹn ti ṣẹlẹ̀, níbi tí ìtàn yẹn ti wáyé tó fi wà nínú Bible. Tó bá ní ẹni tó orúkọ ẹ̀ lókìkí jù tó gbajúgbajà jù ń gbà yẹn, yàtọ̀ sí pé èèyàn ń jẹ́ ọba àbí èèyàn ń jẹ́ jagunjagun, Jésù Kristi ni. Kéèyàn wá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Jésù Kristi, ẹ̀yin náà wọlú ipò àti àyè tí ẹnìyẹn wà.
kí wá ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ nìkan gbogbo pé ànáwó àṣegbà àṣàwò ó wà nù aláṣẹ ó wà nù ẹni tó wà akápò wọ́n wá fi owó kan lọ wọ́n ní ó gbọ́ pé wọ́n ń wá Jésù wọ́n náà fẹ́ fún wọn ní owó kan ó wá lọ ó wá gba owó yẹn ó wá ta Jésù. Mo fẹ́ jẹ́ kẹ́ jẹ́ ká fi làákà ìwò dáadáa ṣé torí owó ṣóun ló ṣe ta Jésù àbí nítorí pé a ti kọ́ wípé òun ló máa ṣiṣẹ́ yẹn látọwọ́ ẹ̀ láti máa fi Jésù hàn. Ó ní mò ń sọ fún wa amukun mẹ́kọ̀ọ́ wèrè tó rò pé ìwọ ló fẹ́ràn ẹnìkan jù tó rò pé ìwọ ló mọ bá àwọn èèyàn kan lójú jẹ́ ló mọ sọ̀rọ̀ ló mọ dá wà lálẹ́ ló mọ la orí àwọn èèyàn mọ́ra wọn ló mọ la orí ẹni ẹlẹ́ni mọ́ àwọn èèyàn tí ò yẹ kó la orí wọn mọ́ tó dẹ̀ jẹ́ pé nígbẹ̀yìn gbẹ̀yìn àti ìmọ̀ṣẹ́ aburú tó wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbọ́n padà ṣe àti ìmọ̀ mandate ẹ̀ we don't know your mission in these people's life. Ìkankan nu yóò lẹ́tọ̀ọ́ láti jáde wá máa sọ̀rọ̀ kùnbákùngbé sí anybody. Leave people alone, let them express themselves. Sorry, tí nǹkan bá ṣèyàn àbí tí nǹkan bá báyàn lẹ́jà fún àbí tí nǹkan bá báyàn lójijì ó máa ń mú yàn gbà mí téèyàn á fẹ́ sọ bínú ẹ̀ ṣe rí. Ìyẹn ò mí pé ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ yẹn pé wọ́n kórìíra ẹ̀. Sorry, ẹni tínú bá ń bí àbí ẹni tọ́rọ̀ wà nú ẹ̀ tó bá fẹ́ sọ tẹ́ ẹ̀ bá jẹ́ kó sọ tẹ́ ẹ ní kó gbé mi. Ó lè da àìsàn sí lára, ó lè fa hypertension, ó lè fa ikú. Let them vent their grievances. Let them say what they like. Níwọ̀n bá àgbà tó bá jẹ́ ohun tí wọ́n ń sọ òun kọ́ lohun tó ṣẹlẹ̀. Omi tá a dà sẹ́yìn adìyẹ lára ni kò lè pa lára yóò sàn dànù ni. Bẹ́ẹ̀ ló ṣe máa rí níwọ̀n bá àgbà tó bá jẹ́ pé ohun tó ń sọ yẹn ń kọ́ lohun tó ṣẹlẹ̀. You don't have to worry and nothing will happen. Èmi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà bó kú ẹ kó gbé àfọ̀ṣẹ wo tó bá mẹ́ni tó mọ àfọ̀ṣẹ tó gbóná jù nílé ayé tó bá mọ̀ lọ bá ní kó ṣe fún ẹ. Wá fi sọ ohun tó bá wù ẹ kó wá fi sọ sí mi. Sórí tẹ́lẹ̀dùmarè bá gbà fún ẹ jẹ́ kí n sọ wàhálà tó ní nílé ayé ẹ. Ohun tí mo mọ̀ tó dá mi lójú ni torí májẹ̀mú tó wà láàrin mi àti Tẹ́lẹ̀dùmarè ni. Tẹ́lẹ̀dùmarè bá gbà fún ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀. Ó pẹ́ jù ó pẹ́ láyé yìí ọdún méje ni. Tó wá láàrin ọdún méje yẹn kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe o. Tẹ́lẹ̀dùmarè fẹ́ fi tú àṣírí ẹ̀ iṣẹ́ láabi tó ṣe ni. Ìyà ni wàá fi gbogbo ọdún méje yẹn jẹ. Ìyà ni wàá fi gbogbo ọdún méje yẹn ni wàá fi jẹ. Wàá dẹ̀ padà fẹnu ara ẹ̀ kà wàá fẹnu ara ẹ̀ sọ ohun tó ṣe kó tó di pé ìwọ náà wàá wá ṣe kíni wàá tọ́kú là. Ilé ṣe pé èèyàn dẹ́rù bá yàn àbí èèyàn halẹ̀ mọ́ yẹn mi ò roku sẹ́nikẹ́ni. Gbogbo ohun tí bá ti fi wín kà gbogbo ohun tí bá ti fi wọ̀n fún yàn ni mo gbàdúrà kí Elédùmarè kó fi wọ̀n fún mi padà. Gbogbo ohun tí bá ti fi wọ̀n fún yàn lé ayé mi kí Elédùmarè kó fi wọ̀n fẹ́mi náà padà. Ṣùgbọ́n níwọ̀n bá àgbà tí mi bá ti wọ̀n aburú fún yàn gbogbo ẹni tó bá dìde tó bá lọ máa wọ̀n aburú fún mi bí fún ẹnikẹ́ni tó wà ní sàkání mi tí wọ́n jẹ́ tèmi táwọn náà ò fi aburú wọ̀n fún yàn àtàwọn olólùfẹ́ mi àtèmi àtàwọn ará ilé mi gbogbo ẹlẹ́rù ló máa forí gbẹ́rù ẹ̀. Ẹlẹ́rù ló máa forí gbẹ́rù ẹ̀. Ó ní mi ṣe I'm not afraid of any of you. I'm not scared. Mi ò bẹ̀rù kankan nínú yín rárá àtọ̀ whoever. Mi ò bẹ̀rù kankan nínú yín. Èyí tó bá fẹ́ sorú burúkú nínú yín ẹgbẹ́ ọwọ́ kọ́wọ́. Wọ́n ní dán òbí ìyá ọ̀kẹ́rẹ́. Àyàfi tó bá jẹ́ mi náà ti lọ dúró sí kọ̀ọ̀kọ̀ bì kan tí mo wá gbé nǹkan kan àbí tí mo ṣe nǹkan kan tí mo fi ń perí nǹkan kan nínú yín láburú àbí tí mo fi ń ṣaburú sí yín. Ó ní ó ṣe jẹ́ fún yín tí ò ní yí padà kó dà lé yín lórí. Bó ṣe jẹ́ nìyẹn I'm not trying to scare you. I'm just telling you the truth. And truth be told. Ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé ẹnì kankan. Allow other people to express themselves. Allow other people to express themselves. Now, gẹ́gẹ́ bí ohun tí mi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, ibi tí èèyàn bá ti jẹ̀bi ohun tí èèyàn bá ṣe tí ò dáa, pẹ̀lú ohun rẹ̀lẹ̀, pẹ̀lú ohun ìpèyàn sákèsí ni kẹ́jẹ́ ká sọ fẹ́ nípa àti gbóhun tó sọ. Ohun tó sọ ń bí kò dáa. Ìdí tí ò fi dáa rèé. Tó bá yẹ kẹ́niyẹn ṣe àtúnṣe, ẹ dá fún láyè kó ṣàtúnṣe. You cannot be the judge, the jury, and the whatever. Kẹ́kọ̀ọ́ máa lé nílẹ̀ àwọn èèyàn kẹ́ máa rò kẹ́ máa fi yẹn cast course kẹ́ máa fi yẹn gbójú rere kẹ́ máa rò pé ẹ̀yin lẹ good ẹ̀yin lẹ dáa. No, kò dáa. Ìwà burúkú ni. Elédùmarè gan ò fẹ́ bẹ́ẹ̀. Alálẹ̀ ilẹ̀ Yorùbá, alálẹ̀ ilẹ̀ Oòduà, alálẹ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò fẹ́ bẹ́ẹ̀. Bí ò bá yé ẹ, jẹ́ mú ẹ lọ sí inú ìtàn kan. Ara ohun tí a fi là mí lọ́yẹ̀ tá a fi ṣí mi létí tá a fi ṣí mi lójú. Nígbà tí mo lọ nínú ìrìn àjò ẹ̀mí as in my spiritual journey. Ara ohun táwọn bàbá àgbà, ìyá àgbà tán fi kọ́ mi lẹ́kọ̀ọ́ lélẹ̀. Wọ́n dá mi padà sínú ìtàn bàbá wa Kúrúnmí Ìjàyè. Wọ́n ní kí n wá wo ìtàn bàbá wa Kúrúnmí Ìjàyè pé ó ṣeé ṣe àwọn kan mọ̀ jiyàn àríyànjiyàn ó wáyé lórí ẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ kọ́ ní ìtàn yẹn ṣe sọ. Wọ́n ní bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ yẹn ṣe lọ. Wọ́n ní ṣùgbọ́n kí n má dáhùn. Ẹ̀kọ́ tó wà ń bẹ̀ làwọn fẹ́ kí n kọ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló fa wàhálà Kúrúnmí Ìjàyè?
ìjà alẹ́ kóòtù àjíire, ìjà alẹ́ Yorùbá, ìjà àṣà àti ìṣe, wọn ló wà nínú ohun tó fa wàhálà Kúrúnmí Ìjàyè. Nítorí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, mo ní àwọn ọ̀rọ̀ kan wà mí nífẹ̀ẹ́ máa sọ àwọn ìtàn kan nítorí pé tá a bá ní ká lọ bẹ̀ ká tẹnubọ̀ yóò dá wàhálà lẹ̀, yóò mú wàhálà wá, ṣùgbọ́n yóò máa ṣàpẹẹrẹ, yóò sì máa ṣẹ̀rí àwọn ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ ní ìsìn àtòun táwọn ìran kan, àwọn ẹ̀yà kan láàrin wa tí wọ́n ń gbéraga tó ń pera wọn lóhun tí wọ́n jẹ́, tí wọ́n ti ń ṣe látẹ̀yìnwá, yóò tú àṣírí wọn síta. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ fẹ́ mú ọ̀rọ̀ yẹn, wọ́n fẹ́ sọ pé ara àwọn tí ò fẹ́ jẹ́ kí ìlú tòrò ní, ìdí nìyẹn tí mi fi ní fẹ́ dárúkọ. Ṣùgbọ́n ẹni tó bá mọ ìtàn yẹn àbẹ́ni tó bá mọ ìtàn dáadáa, bí wọ́n tó bá fẹ́ mọ̀, ó lè lọ wádìí ẹ̀, ó lè lọ wò kó lọ wá bó ṣe rí. Ṣé bí èèyàn kan ló ní báwọn ṣe ń ṣe látẹ̀yìnwá bọ̀ tẹ́lẹ̀? Wọ́n mọ̀ pé ìsìn tán bá máa jáde tán bá máa sọ fún yín, wọ́n ní kán máa pààyàn mọ́ ni, wọ́n sọ pé yẹn kò dáa kí ọba kú, kán máa pa àkọ́bí ọba, ibi tán máa gbé yín lọ nìyẹn. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ yẹ kó yé yín ni pé lórí àdéhùn ni gbogbo wọn fi lé, àdéhùn làdéhùn ń jẹ́, bọ́n ṣe ń ṣe nìyẹn, wọ́n dẹ̀ ti ń ṣe lọ, ó ti wà nínú òfin wọn. Ó dàbí pé nílẹ̀ tó mọ́ lé ní bí gbogbo wa ṣe ń yarí pé ohun tí àwọn Fúlàní kọlọ̀rọ̀ sí bí wọ́n fi ń lọ̀ wá pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ohun tá à ń sọ pé kí ló dé tí wọ́n lọ ń kọ àwọn nǹkan kan sínú constitution, wípé arúmọjẹ ni constitution yẹn, wípé kò sí ń bẹ̀ tẹ́lẹ̀, bó ló ṣe wọ bẹ̀, èèyàn mélòó ló jókòó síbẹ̀, àwọn wo ló fi síbẹ̀, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ pé ọ̀tọ̀ ni constitution tó ti ń lò bọ̀, ọ̀tọ̀ ni ìlànà tó ń gbà ṣe nǹkan. Èèyàn kan kàn déédéé dé ńgbà tó dorí tiẹ̀ tó jẹjẹjẹjẹ tó rí bó ṣe dùn, ó wá ní ààyè kìíní ìpadà. Ó dẹ̀ fẹ́ kí gbogbo àwọn tó ń jọ jókòó síbẹ̀ kan gbà lẹ́ẹ̀kan náà pé bẹ́ẹ̀ ni ó rí. Wọ́n lóun ní Kúrúnmí dìde lóní rárá o, kò lè rí bẹ́ẹ̀ o, á di àṣà àti ìṣe wa mú. Lórí ìyẹn ni wọ́n ní ìtakùrọ̀sọ àti àríyànjiyàn. Ó ní Kúrúnmí bínú kúrò ń bẹ̀ ló padà sí Ìjàyè lóní ọ̀dà bẹ́yìn tó kú bá ní bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ́ ṣe nìyẹn. Lọ́dọ̀ tèmi o, lọ́dọ̀ tí wàá ń Ìjàyè ń bí àwọn ọ̀dà dúró bá a ṣe fẹ́ máa, orí ohun tí a ti dúró lé táwọn bàbá wa ti fi lélẹ̀, ibẹ̀ làwa sì wà báyìí. Ó ní gbogbo wọn gbàmọ̀ pọ̀ ni wọ́n gbógun dìde, tó gbógun lọ bá Kúrúnmí. Wọ́n tó dé ọ̀dọ̀ Kúrúnmí ti dífá àti sọ fún Kúrúnmí pé ohun tó lè ṣe tó fi borí ogun tí wọ́n ń kó bọ̀, ogun ọ̀tẹ̀ tán ń kó bọ̀ yìí ni pé gbogbo ìjà tó bá jà da ìjà yìí, àmọ́ ò gbọ́dọ̀ kọjá odò yìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mi ò fẹ́ sọ ìtàn tí ó dájà lẹ̀ àbí tí ó mú wàhálà wá. Mo fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́, mo fi ń là wá lọ́yẹ̀ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà tó jù mí lọ. Àwọn apọ́nmọ́là, àwọn agbọ́mọlà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún mi ni mo fi ń sọ fẹ́yìn náà. Wọ́n kìlọ̀ fún Kúrúnmí pé gbogbo ìjà tó bá jà ó ṣẹ́gun, ṣùgbọ́n ò gbọ́dọ̀ kọjá odò yìí. O gbọ́dọ̀ rí pé o gbọ́dọ̀ kọjá odò yìí, kọjá sódì kejì àbí wọnú odò yìí. Lóòótọ́ wọ́n gbógun dé, ìjà dé, Kúrúnmí bá wọn jà. Tó bá ń gbọ́ ìtàn tán bá ń sọ yìí pé Kúrúnmí pàdánù ọmọ 5 àbí 6 lọ́jọ́ kan ṣoṣo, ogun yẹn ni wọ́n ń sọ. Inú ogun yẹn ni Kúrúnmí ti pàdánù ọmọ. Ìjà kí ló ń jà? Ìjà alẹ́ Yorùbá, ìjà alẹ́ kóòtù àjíire. Ìdí nìyẹn tí máa sọ fún yín pé mi ò lè báyàn kankan jà yìí pé tó bá sọ pé èmi ni mo mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀, ibi ni mo dé dúró. Bó ní ìrèsè rẹ̀ ò bá fín gbá mọ́, èyí tó ti fínlẹ̀ ò lè parun. Ìdí nìyẹn tèmi gangan fúnra mi tí mi ò ṣe lè gbéjà oníjà sọ́rùn, kí máa jàjà oníjà, kí máa jàjà àwẹ̀yìn. Nítorí pé bálára òròhun ewu ń tèmi láti mọ sọ pé ẹkú àìsàn ẹkú àìwò ń bẹ̀. Irú ìjà tí Kúrúnmí jà nìyẹn, tó pàdánù ọmọ 5 lọ́jọ́ kan ṣoṣo. Ojú ogun ló ti pàdánù ọmọ 5 lọ́jọ́ kan ṣoṣo. Kì í ṣe pé Kúrúnmí ò jàjà kó ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí Ifá tó dá ṣe sọ fún. Níwọ̀nba àgbà tí ò kọjá odò, ó ṣe àṣeyọrí, ó ṣe àṣeyege, ó ṣẹ́gun ọ̀tá, ó rẹ́yìn òdì. Ṣùgbọ́n ṣe rí àwọn ọ̀tá tó ń bá Kúrúnmí jà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà, wọ́n ní bá a ṣe gbọ́n lé ọkọ la ṣe gbọ́n lé àlè, bá a sì ṣe gbọ́n lé àlè náà la gbọ́n lé ọkọ. Ọ̀rọ̀ èdì, ẹ̀fún àti inú bíbí, gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, inú bíbí mi ò fi ṣẹ́ mi rán, ẹ̀dọ̀ funfun mi ò bẹ̀ ọ́ lọ́wẹ̀. Èdì mi ò bẹ̀ ọ́ níṣẹ́ o. Àtẹ̀fún, àtẹ̀dì, àtẹ̀dọ̀ funfun, ẹrú olúfẹ̀ ní gbogbo wọn. Ọmọ olúfẹ̀ lèmi, ẹrú olúfẹ̀ ò lè fi nǹkan kan ṣọmọ olúfẹ̀. Èdì, àtẹ̀fún, àtàsàsí, òun ni àwọn tó wá gbógun ti Kúrúnmí, òun ni wọ́n rán sí Kúrúnmí, nítorí pé wọ́n ti mọ̀ pé Kúrúnmí máa jagun Àjàyè. Ṣùgbọ́n gbà táwọn náà lọ wádìí ohun tó sọ fún wọn ni pé ẹran ẹ̀fún, èdì àti àsàsí, ẹran sí gbogbo wọn bí tí wọ́n wà. Gẹ́gẹ́ bí akọni akíkanjú èèyàn, ẹ̀fún, èdì, àsàsí kò rán Kúrúnmí o, kò fi nǹkan kan ṣe Kúrúnmí. Ṣùgbọ́n ẹ̀fún, èdì àti àsàsí tí wọ́n rán, ó ran àwọn ọmọ ogun àti gbogbo àwọn jagunjagun tó tẹ̀lé Kúrúnmí. Ọ̀nà wo ló gbà ràn wọ́n tí wọ́n fi mọ̀ pé ẹ̀fún, èdì àti àsàsí ni? Ọ̀nà tó gbà ràn wọ́n ni pé wọ́n ti ń jagun ṣẹ́gun, ọ̀tá wọn ń sá lọ, ọ̀tá wọn sá wọnú omi, wọ́n kọjá òdìkejì odò. Àwọn ọmọ ogun Kúrúnmí wá wò pé ó ti ní agbára, tí ń ṣẹ́gun ọ̀tá ló ń sá lọ yìí, ẹ jẹ́ ká tẹ̀lé wọn kọjá omi, ẹ jẹ́ ká pa wọ́n.
ìkọjá omi tí wọ́n kọjá omi òun ló ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tẹ́ fún èdè àtàsàsí tó ti ràn wọ́n nìyẹn òun ni wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ wọn sí ìgbà tí wọ́n pa wọ́n tán ẹjọ́ èèyàn kan ṣoṣo tó lè dákọjú ẹgbẹ̀rún èèyàn ni gbogbo agbára tó wù kó ní láyé nígbà tó Kúrúnmí wòkè tó wọlẹ̀ tó wo gbogbo ẹ̀ tó rí bí gbogbo nǹkan ṣe rí nínú àwọn tó kọjá omi ẹ má gbàgbé ọ̀rọ̀ àwọn àgbà wọ́n lẹ́sìn iwájú ni tẹ̀yìn ń wò sáré ìmíì tó lágbára nú àwọn ọmọ ẹ̀ àtàwọn tí wọ́n ti gbọ́ ìkìlọ̀ yẹn tẹ́lẹ̀ tí wọ́n rí táwọn tó kù ń kọjá omi tí wọ́n ń lọ tán lé ọ̀tá lọ ẹ̀sìn ẹ̀yìn wọn wo tiwájú sáré wọ́n tẹ̀lé wọn pé àwọn tó kù wa ló ń lọ yìí ẹjá tẹ̀lé wọn kájọ parí iṣẹ́ yìí wọ́n rántí ìkìlọ̀ mọ́ wọ́n kọjá omi ẹ̀mí gbogbo wọn lọ sí ìgbà tí wọ́n pa wọ́n tán ó kù Kúrúnmí gbogbo eléyìí ni Kúrúnmí dàrú gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ gẹ́gẹ́ bí ohun tá a fi yé wa àwọn kan ní Kúrúnmí ó wọlẹ̀ àwọn kan ní Kúrúnmí para ẹ̀ àwọn kan ní wọ́n pa Kúrúnmí bọ́ gbogbo bó yìí kò ṣe jẹ́ nǹkan kan ló ṣáwájú nǹkan kan èèyàn ló wà lẹ́yìn òròlòrò fi ń ké omi ò gbọ́dọ̀ tán lẹ́yìn ẹja tómi bá ti tán lẹ́yìn ẹja ẹja máa kú ohun tó ṣe Kúrúnmí nìyẹn ẹ dákun ṣé ohun tí Kúrúnmí ṣe ṣéjà rẹ̀ ló jà só ṣàṣìṣe Kúrúnmí ò jàjà rẹ̀ kò ṣàṣìṣe ìjà ilẹ̀ Yorùbá náà ló ń jà ṣùgbọ́n àwọn tó ti gba ohun tí wọ́n gbà tó ti jẹ ohun tí wọ́n jẹ tó ti ṣe ohun tí wọ́n ṣe wọ́n bẹ́sùbẹ́gbá wọ́n fẹ́ mọ̀ pé ọ̀rọ̀